Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Can we be on our feet as we welcome the man and the woman of the moment? The explosive combination. I celebrate grace. Distinguished guests, I introduce to you one of the finest couple I know. One of the finest great men. Best chicks I know. I mean it. Ẹjọ́ ẹ̀yin mídíà ẹjọ́ tó yẹ náà ẹjọ́. Media please. This is for their entrance. Ẹ jẹ́ káwọn èèyàn rí wọn. Media we beg you. I'm
ọmọ mi sẹ́yìn o ọmọ ní mọ́tò. ọmọ mi sẹ́yìn o ẹgbẹ́ ní mọ́tò. àpàdé ọdún mi ilé.
a máa kásẹ̀ ètò yìí pẹ̀lú àìlágbára ọlọ́run èso ẹ̀jẹ̀ òní wa lọ́wọ́ ayọ̀lá fi bẹ̀rẹ̀ ayọ̀lá máa fi parí ẹ̀ gbogbo àwọn táàrí tí wọ́n débi láyọ̀ àtàlàáfíà gbogbo àwọn táàrí tí nǹkan kò ní ṣe wọ́n lẹ́yìn tí bá ṣètò ìtọ́ta parí ẹ̀ bóyá àgbo méjì ò parí ni oníkàlùkù adénú àtàlàáfíà ìkọ́sẹ̀ kò ní bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ọlọ́lùkúránì ọlọ́bẹ́tìlá tí ọlá wíbẹ̀ jẹ bẹ́ẹ̀ tọ́lọ́run ni ó ti ṣe bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ ni inú ẹni ṣe kọ́ lẹ́yìn ni ayọ̀ náà ní bàjẹ́ a tún máa ṣe mí lọ́sẹ̀ tó ń bọ̀ ayọ̀ náà ní bàjẹ́ gbogbo àwọn tó wà bíi pátá àní dààmú àní tì nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní dúró a máa ráwọn tó máa ná pounds irú àwọn tọ́jẹ̀tì lóyìnbó lè wọ́n á ná pounds irú àwọn clamas mo sọ pé pounds kan máa ná bì bẹ́ẹ̀ ni ọlọ́run á fún wa ṣe ó ti fún wa ṣe ọ̀nà aláwọ̀lá ọ̀nà kòwátá ilé àbíyá níbi àti Jésù wà. Èrè fún àánú rẹ̀ jọ̀wọ́ jẹ́ kó yá. Mi ò fẹ́ ká ṣọ́yẹ́ léjìká mi ò kànú tó dé. Dákun ṣíjú àánú rẹ̀ sọ́dọ̀ ní ọba tó dáyé. Máa mi ṣàjẹ́ tí ò lọ́gà. Dákun ṣíjú àánú rẹ̀ sọ́dọ̀ ní ọba tó dáyé. Dákun ṣíjú àánú rẹ̀ sọ́dọ̀ ní ọba tó dáyé. Àìjẹ́lì Ìjẹ̀bú. Dákun ṣíjú àánú rẹ̀ sọ́dọ̀ ní ọba tó dáyé. Dákun ṣíjú àánú rẹ̀ sọ́dọ̀ ní ọba tó dáyé. Àjàkà fáyẹ́ síngà. Dákun ṣíjú àánú rẹ̀ sọ́dọ̀ ní ọba tó dáyé. Dákun ṣíjú àánú rẹ̀ sọ́dọ̀ ní ọba tó dáyé. Ayé ò lè tọ́lọ́ ní ọ̀pá ìbọn ìjì máa ń jà lójú fàájú. Bámi ọwọ́, ohun ojú ti rí ẹnu lè sọ ṣùgbọ́n dúpẹ́ pé kò dáṣẹ́ fún ọ̀rọ̀ ní tí ń jà sáyọ̀ dúpẹ́. Ọ̀nà àti káyé gbádùn akọ́nira ṣùgbọ́n ní tí ò bá sì jù mọ́jú. Tó mú lẹ́sọ̀ ló padà rí ohun àti ọ̀rẹ́. Àkàbà ọlá kì í ṣòro, bàwùrẹ́ ní ìbálà ọlá pẹ́. Yàmi ọlọ́sà, ṣùgbọ́n tá a bá rẹ́ ní ìbálà ọlá yá. Ẹni tí ò lẹ́ni ní ọ̀sán yóò mú kí gbòòrò tó gbọ́. Ọ̀wẹ́ tó bá di ìpọ́pọ̀ ara mi, ó kú kọ́
ṣe jẹ́ èṣù fọ́tayọ̀ fẹ́ẹ́ lápá. Àánú rẹ nínú ayé mi kó tó fi yọrẹ. Ìdẹ̀ra tó fi sí ibẹ̀ àti faramọ́. Gbà fún mi délẹ̀ délẹ̀. Kọ̀kọ́lá kíbù fún ayé mi kò kọ̀jú. Agogo tó ka wákàtí máa kárí lọ. Agogo tó ka wákàtí máa kárí lọ. Bábí ọ̀tún bá ṣeun owó ṣe ní. Ẹ ṣe àdúgbò. Mo ní kálukú lórí ìyẹ̀ ara. Ibi tó fi yá òwò ìyàn oníṣẹ́ lórí. Láyé mi ṣebí gbogbo abáta ní bọ̀lá. Bámúbámú ẹni tí ẹ̀ mọ́ bá ní bàrà ó nílẹ̀ ó bàrà. Àwọn kọ̀ọ̀kan ẹ̀ kí ló ṣe wọ́n ò débi ní ọ̀pọ̀ wọn tó bá yọ. Àwọn kọ̀ọ̀kan ẹ̀ kí ló ṣe wọ́n owó ṣe ní mọ̀tò tọ̀rọ̀ bí elédò máa. Àwọn kọ̀ọ̀kan ẹ̀ kí ló ṣe wọ́n wọ́n tó wọ́n sọ̀rọ̀. God bless you. With the finest thing we have done with us here today. So also are the women. Mosh is here. I am strong. DJ. I have my brother Jamil Aziz. Jay-Z is not one and one be able to connect him. Jamil Aziz is also here. Please let's have the Ogala twins on stage. Ogala twins on stage. Nígbà tí ọwọ́ wọn fi kí àwọn èèyàn tán àti set to Ogala twins on stage and you have just 3 to 5 minutes. Ẹ jẹ́ kí a lọ jókòó, àfẹ́ nìkan kan níwájú screen lọ jókòó torí ọlọ́run. Abẹ́ṣe pápákọ̀ kọ́mọ́ kébé. Ayọ̀láyà onítẹ̀dí of Nollywood. Ajítẹ̀dí of Nollywood. Ẹ má fi pa àtẹ́wọ́ fún Ayọ̀. Bíìdì ló máa ń ṣọ̀rẹ́ mi, òun ló ní gbọ́ngbọ́n. Bá ti bí ẹ̀dá lọ́bẹ̀ yá mi, kì í sọ pé sọ kì í wò fí wọ̀ wọ́n ní bọ́ọ̀lù fún ọ̀gá tó fọwọ́ pẹ́pẹ́ yẹn. Yá àbẹ̀jì nínú àlàyé mo fẹ́ bá yà àbẹ̀jì. Ó lè bá ó ṣe máa kórìí mọ̀ yẹn máa ń wá sọ́dọ̀ òdìjọ́. Ó ṣe máa kórìí ọmọ bọ́lá ọ̀hún wá sọ́dọ̀ òdìjọ́. Ṣálójò tó wá bẹ̀rẹ̀ ló fẹ́ sọ pé yóò fi tó. Ṣálójò tó wá níbẹ̀ ló fẹ́ sọ pé yóò fi tó. Àbá ó gbọ́ lábẹ́ tí mo lè mọ́ májò ó májò kúnlẹ̀ lábẹ́ tí mo lè mọ́ májò ó májò. Alórí tó lè làwọn nípa yòó ní sẹ́yìn. Tó bá ti ní làwọn ayé gbé òun lẹ́sẹ̀, òṣèkùn lè lè ra àbọ̀dọ̀.
olórí èèyàn tó fẹ́ tó jẹ́ àbísí ìyẹn ṣeun ọkọ̀ mi ló kọ̀ mí má mi ó ṣeun. Èmi lọ́mọ ọkọ̀ láwọn akọ́lé. Ẹyin tèmi ọ̀yàn mẹ́tìsì, ọ̀yàn mẹ́tìsì o, ọ̀yàn mẹ́tìsì alábàtúrí ṣálẹ̀ mi ṣe o. Ayẹyẹ ló máa gbẹ, ọlọ́sọ̀ọ́jú pátá ló máa lẹ́gbẹ̀ẹ́ odò. Ẹ̀wọ̀n mi, èmi láyé mi o, èmi ló máa rẹ́yọ̀ sábẹ́ o. Ọ̀tá tó rò kúrò rí ló lò mẹ́sẹ̀ lédè ọ̀tá tó ṣe bí ọ̀rẹ́ ọlọ́run ó ṣàánú omi ó ṣàánú ìyáde mi àmọ́. Ìsẹ́yìn oró ọmọ ẹgbẹ́ ní ìlú ẹ̀yẹ kìkì ẹ̀lò. Àwọn níbi ojú mẹ́fà ni mọ́ rẹ̀ tó jẹ́ṣọ́. Ogun mọ́ jàjàjà mọ́ làlú sẹ́yìn dá o. Torí àfíìsì ìyàwó Ìsẹ́yìn lọ́wọ́ ló lè wúṣọ. Arọ́mọláṣọ Ìsẹ́yìn ló lè wúṣọ. Arọ́mọláṣọ Ìsẹ́yìn ló lè wúṣọ. Aṣọ tí ẹ olówó bára mọ́lò. Àti ẹ̀dí olówó dógún dẹ́ra. Bàtà tí ẹ wọ̀ oṣù kúyúkú bámbá. Ẹni tó bá wú pépé. Arọ́mọláṣọ Ìsẹ́yìn ló lè wúṣọ. Arọ́mọláṣọ Ìsẹ́yìn ló lè wúṣọ. Arọ́mọláṣọ Ìsẹ́yìn ló lè wúṣọ. Àjọ tí àrùn olówó bá mọ́lówó. Ẹ̀wù tí àwọ̀ olówó dógún dẹ́ra. Olè tí àwọ̀ ṣòkòṣòkò bá ń bá. Ẹni tó bá wú pépé. Arọ́mọláṣọ Ìsẹ́yìn ló lè wúṣọ. Àmọ̀kẹ́bí túra kú kalẹ̀ níbẹ̀ yẹn o. Lágbára lọ́wọ́ balájẹ́ lájẹ́ ó máa lálù báyìí gbà. Títí ni wọ́n máa ṣe lókè. Bóyá kọ̀ọ̀nẹ́ ọlọ́run dàrí pọ̀. Kọ̀ọ̀nẹ́ mo fẹ́ kó dàrí pọ̀. Ọlọ́run kọ̀ọ̀nẹ́ sí máa olórí. Ọmọláwù kọ̀ọ̀nẹ́ sí máa olóríire. Madam Sajẹ máa wúlẹ̀ máa rọra. Ìjìnlẹ̀ bá ń bá. Ẹjọ́ àbí bẹ̀rẹ̀ wú bí àgọ́. Orí ìjìnlẹ̀ bá ń bá. Ìjìnlẹ̀ bá ń bá. Ìjìnlẹ̀ bá ń bá. Ìjìnlẹ̀ bá ń bá. Ìyá mi, Madam Sajẹ, alálùbáríkà. Obìnrin tó fi ṣàdúrà fún obìnrin kó má lè lálejò o. Ẹ jẹ́ kí màmá mi ajá Fáúsà tó ọmọ Balógun. Fẹ́ràn mi, mi ò ní gbọ́ kú ẹ̀ lójijì o, ó ṣiṣẹ́ kú dànù. Fẹ́ràn mi o, ó gbé wa débẹ̀ gidi gan. Gbé wá débẹ̀ gidi gan. Fẹ́ràn mi gbé wá débẹ̀ lọ́wọ́ kan. Ó gbé wa débẹ̀ lọ. Ó tún gbé wá débẹ̀ lọ́wọ́ kan. Ó gbé wa débẹ̀ lọ. Fẹ́ràn mi gbé mi débẹ̀ Ó lọ́wọ́ fẹ́ kan. káwọn kó o ṣiṣẹ́ kú dànù. Òbíṣọmọ ẹlẹ́rù ní gbòòrò. Gbogbo ayé kan mọ̀ kó ṣiṣẹ́. Òbíṣọmọ òde ní gbòòrò. Ó ń gbé mi débẹ̀ lọ́wọ́. Eléyìí gbé wá débẹ̀ lọ́wọ́ Wàláì, kan. ó ń gbé mi débẹ̀ lọ́wọ́. Ó tún gbé wá débẹ̀ lọ́wọ́ kan. Ó yá mo ní kẹ́ mọ́ náà yá Balógun Sajẹ. Wo torí mi bá náà yá Balógun. Wọ́n ní dágìrì yóò Tó yá mọ́ jù. Ìdákìrì kiri àwọ̀lú wo. ẹsẹ̀ gírígírí yá gbòde. Ọmọ Balógun Ó yá gbọ́dọ̀ ọmọ wúlẹ̀ o. Má nà ọmọ. ẹni bàdà yẹ Balógun wo. Ìdá gìrìgìrì àwọ̀lú wo. Ẹsẹ̀ gìrìgìrì àgbọ̀.
òde o. Bóyá tó pé fẹ́ràn mi. Ẹ kí fẹ́ràn mi. Ibo. Odún odúndún. Fẹ́ràn mi o. Òní fẹ́ràn mi. Bóyá tó pé fẹ́ràn mi. Òjò fẹ́ràn mi. Fẹ́ràn mi sì rí jù à. Òjò fẹ́ràn mi. Ó sanwó tẹ̀lé ìbáyà. Òní fẹ́ràn mi. Climax máa wọlé máa rọra ọ̀gá gbogbo wa ní. Olùlànà nínú industry. Climax òde ló di mọ́lẹ̀ o, òde ló di mọ́lẹ̀. Òde ló di mọ́lẹ̀ o, òde ló di mọ́lẹ̀ àti rè lóyìnbó bí òde ló di mọ́lẹ̀. Òde ló di mọ́lẹ̀, òde ló di mọ́lẹ̀, ọmọdé ló di mọ́lẹ̀. Òde ló di mọ́lẹ̀ o, gbogbo ayé wà lóko. Wọ́n ní òde ló di mọ́lẹ̀ o. Òde ló di mọ́lẹ̀ o. Bóyá o fẹ́ lọ London, o fẹ́ lọ Amẹ́ríkà, o fẹ́ lọ Canada, o fẹ́ lọ South Africa, o fẹ́ lọ Europe. Worldwide ṣé kò pọ̀ létí ìyá wọn? Òde ló di mọ́lẹ̀, òde ló di mọ́lẹ̀ o. Gbogbo ayé wà lóko, òde ló di mọ́lẹ̀ o. Òde ló di mọ́lẹ̀, òde ló di mọ́lẹ̀, ọmọdé ló di mọ́lẹ̀, òde ló di mọ́lẹ̀, gbogbo ayé ló wà lókun, òde ló di mọ́lẹ̀ o. Aisha Alhaji kú kálẹ̀ níbẹ̀ Madam Ṣadé. Ìyá alálùbáríkà tó fi ń sọ̀rọ̀ ní. Ìjẹ̀bù máa wọlé máa rọra. Ọmọ yẹn fún bí o. Aláṣẹ IJB Lounge. Tó bá ń gbé mú déètì. Ọlọ́lábí déètì mú déètì. Ó mọ̀. Aláṣẹ IJB Lounge máa dà pọ̀ tó. Ọmọ yọ. Ìjẹ̀bù o, Ìjẹ̀bù owó. Ẹ pariwo Ìjẹ̀bú owó. Ìjẹ̀bú ọlá. Ẹni rẹ̀ ní Ìjẹ̀bú lọ́dọ̀ mi o. Dájú pé ẹni rẹ̀ ní Ìjẹ̀bú lọ́dọ̀ mi. Ẹ dákun ẹ má nà Jẹ̀bú o. Ẹ má nà Jẹ̀bú o. Ẹ má ṣe sọ̀rọ̀ Ìjẹ̀bú láyìíká. Ó jẹ́ wípé ẹni rẹ̀ ní Ìjẹ̀bú lọ́dọ̀ mi o. Ẹni rẹ̀ ní Ìjẹ̀bú lọ́dọ̀ mi. Ọmọ yẹn fún ọmọ yẹn fún mi. Ọmọ yẹn fún Ọmọ ya fún mi. IJB Lounge ẹ̀ ń gbọ́ ẹ̀. Ya fún mi. Aláṣẹ àtolùdarí. Ọmọ ya fún mi. Ẹ ṣé mo dúpẹ́ ikú òní ìgbà yín kó bá wà láàmú wọn pọ̀ dùn. Ìbẹ̀rẹ̀ ètò àmì o. Aisha Alhaji kú kalẹ̀ níbẹ̀ yẹn gbogbo yín pátá láti. Fọlábí jẹ́ alábìídé ọ̀tún. Ìmágbé ẹ̀kú kalẹ̀ níbẹ̀ yẹn. Ìfáyàtì mo gbére mi dé o. Èjò kẹ̀síkà akọrin ìlú. Ìfáyàtì mo gbére mi dé. Èjò kẹ̀síkà akọrin ìlú. Tẹ bá fẹ́ gbórin, orin tún ló kún nínú. Ṣàmà gbórin síkà akọrin ìlú. Ìfáyàtì mo gbére mi dé o. Èjò kẹ̀síkà akọrin ìlú. Aláwọ̀ báwa fàlùbárí àṣẹlẹ̀ yìí. Lájẹ́ mú mi, Ọlọ́run tí ó lè bọjá o. Ìfàyà tí mo gbére mi dé, ìjọkẹ́ síkà akọrin ìlú. Ladies and gentlemen, please, if your hands are not too busy, ẹ bá mi fún wọn ní àtẹ̀wọ́ yẹn kó loud dáadáa. Bóyè ìjọ má bínú mò ń bọ̀, àwa là ń ṣe nǹkan Bóyè. Lẹ́yìn tá a bá ti wo fíìmù Bóyè, àwa tún pẹ̀rẹ́pẹ̀rẹ́ sílé ọkọ mi. Ṣé ẹ sì ṣàtìwé ìlànà kò sẹ́kún lójú ẹ̀ lénìí? Ìdá ìyá àná hypertension fẹ́ pọ̀ rẹ̀ níbẹ̀ ló ń jọsẹ̀ mọ́lẹ̀ lórí stage. One that was good. Ọ̀dọ́ Fẹ́mi ẹ dìde lẹ̀ ìkejì ní pè yín. Ó yẹ pé Fẹ́mi Adébọ́yọ̀ wá. Sọ́yìn kókà. Ó yẹ wá fowó lẹ̀ ń bí. Tí Fẹ́mi bá fi Ẹ kúrò lọ́nà. less than 20 million má gbà Ẹ lọ́wọ́ jẹ́ kúrò lọ́nà. Mo wà ní àdúgbò Bọ̀dá Fẹ́mi báyìí, wọ́n wò mí Tó bọ́ bá wọ̀. fi lẹ̀ less than 20 Ladies and million gentlemen, má gbà lọ́wọ́ ẹ̀. Fẹ́mi Adébáyọ̀ wé ìzẹ́nà.
Fẹ́mi Adébáyọ̀ wẹ́yìn. Tó bá wù Fẹ́mi Adébáyọ̀, ó lè lọ máa ra họ́ọ̀lù. Wọ́n pè yín lókè bẹ́yẹ bàbá, kò tó wọ́n wá sí ìlú jagunjagun. Ó máa lọ máa ra họ́ọ̀lù 20 million. Ẹ máa bọ̀. Ìgbọ̀nà Mr. Labi Kọ́lárì. àwọn èèyàn mọ bíi tí alágbé ti ń falágbé lówó. Èyí á dìde ní. Kí ló fi? Kí ló kàn ẹ́? Kò sọ. Ṣọmọ bọ́ọ̀lù ni wá tó bá ti fún lèmi náà fún. Sọ́n tó fún fáyé kámẹ́rà rè kí ló fi? Àfi ìsọ̀rọ̀ tí mo. Tó bá ti parọ́ àyàgàlú wà láàrin wa o. Ó yà lu ọpọlọ ẹ̀ sọ tí ló fún ẹ. Ìwọ́n náà kò ní kó lọ. Kò fún ẹ 500. Ó fún 500 naira. Olúfóun 500,000 ọ̀dẹ̀. Iye tèmi náà máa fún nìyẹn. Lẹ́nu òṣìṣẹ́ ọjọ́. Ẹjọ́ níbi tí a bá dé $500,000. Thank you so much. Fẹ́mi Adébáyọ̀ àti ọdún. Ẹ má jẹ́ kí nìkan lọ. Ọba lọ. Ó ti kúrò lẹ́wù yẹn. Wèrè. Olúwayé fàájá. Sọ́sẹ̀ mi létí kó ṣì dànù. Dre bá a súnmọ́ fẹ́ràn mi. Òun náà ṣe 500,000. Ẹ ṣe òṣè àwọn olóore. Fẹ́mi Adébáyọ̀, finest man, finest actor, one of the foremost producer, ọ̀gá wa ẹ̀gbọ́n wa. Fẹ́mi Adébáyọ̀ ló wọlé sáré wa yẹn ẹ̀jẹ̀ bá. Slay Papa. Ọmọ tí mo ní ìwà fún ọmọ Oge tó ti dìde fún mi hàn, ó yá dìde fún ọ̀bí ẹ̀ dìde. Òkè owó yẹn ló wó rẹ̀. Owó yẹn ló gbà. Máa wọ̀ kò sí wa. Onílẹ̀ jẹ gbèsè ayọ̀ owó ẹ̀ ní. Ṣé gbèsè ló kù? Gbọ́dọ̀ má jẹ gbèsè. Ó jẹ gbèsè àwọn ọmọ ẹgbẹ́. Gbèsè máa bá ẹ̀ òkú. Wọ́n ní pé ọwọ́ owó máa ń yọ̀. Àwọn nìyẹn ló fèsì àwọn ló fèsì ẹ̀ má wọrí gbogbo agbèsè nìyẹn. Wọ́n kọ́ bí wọ́n. Níyì wọ́n ti fún mi lówó díẹ̀ tẹ́lẹ̀ o, wọ́n wá ní babadé bí wọ́n fún mi ní tókì 1 million ní ìjẹrin. Wọ́n sẹ́ni tókì 1 million sí mi. Tókì 1 million. Nísìnyí wọ́n wá láwọn fẹ́ràn dé ọ̀pọ̀. Canada boy. You know? Yeah, my camera You know, says. guy you can also Gonna watch. transfer your one. That means one time. Ẹ fún mi 1 million jẹrẹ ẹ tó fẹ́ fún mi 1 million lénìí. Mo mọ̀ ọ́ lóore o. Mo mọ̀ ọ́ lóore mi ò mọ̀ tí mo gbé fún yín o. Obìnrin náà láwọn èèyàn máa ń dá lóhùn. Ọkùnrin ni mímì mọ́ tẹ́ tí mo ṣe tẹ́ fi ń dá mi lóhùn o. Orí kúkọ́ yìí. Mo tí mo ṣe o. Káyọ̀ ìfọ̀tà. Wọ́n mi lọ sọ́wọ́ ní ilé. Ajégúnlẹ̀ pátápátá. Àwọn ló dìbẹ̀ mú. Dé òyìnbó. Àwọn ló dìbẹ̀ mú. Déjọra àpáta. Àwọn ló dìbẹ̀ mú. Déjọra ọlọ́pàá. Àwọn ló dìbẹ̀ mú. Àwọn ló dìbẹ̀ mú. Ọwọ́ tí wọ́n fi jáde. Ọwọ́ fi jáde wọ́n kọ́. Ladies and gentlemen, CEO Platinum himself is here. Wọ́n ti rí aláṣẹ àtolùdarí ilé iṣẹ́ Plat. òun nìyẹn. Plat. Brother mi èèyàn ní ẹ̀tàtà. Àwọn nìyẹn bíi tí bóyè wà yẹn. Kò sí jẹ́ta débẹ̀ tán ṣe fàájì. Fada Ọdúnladé Platinum Adébọ́lá. lounge, platinum all, platinum everything, apartment. Iwájú speaker níbẹ̀ yẹn yóò mọ̀ hàn ni. Ọwọ́ ẹ̀sùn mọ́ platinum. Ìlọ kí Platinum máa bọ̀ fúnra wọn. Ìlọ yìí. Platinum tó o bá lè súnmọ́ wa, àwa lè súnmọ́ ẹ̀ torí súnmọ́ ni là á mọ̀ ṣe ẹni. Ọwọ́ yá.
ọ̀rọ̀ àjẹ́ kí ọwọ́ ẹ pè mí Òṣùpá nìyẹn ló bá ti yọ gbogbo ayé àwọn kò ti yọ ẹjọ́ torí Ọlọ́run àìdùnnú. ọ̀dọ́ Fẹ́mi ẹ dìde náà ìkejì yín pè yín. ó yẹ pé Fẹ́mi Adébọ́yọ̀ wá. sọ̀rọ̀ yín kó kà ọ́. ó yẹ wá fowó lẹ̀ ń bí. tí Fẹ́mi bá fi. ẹ kúrò lọ́nà. less than 20 million má gbà lọ́wọ́. ẹ jẹ́ kúrò lọ́nà. mo wà ní àdúgbò ọ̀bọ̀dá Fẹ́mi báyìí wọ́n wò mí tó gbogbo bá wọn. fi lẹ̀ less than 20 million. Ladies and gentlemen. má gbà lọ́wọ́ ẹ̀. Fẹ́mi Adébáyọ̀ ìṣẹ̀dọ̀. Fẹ́mi Adébáyọ̀ tó bá wù Fẹ́mi Adébáyọ̀ ó lè lọ máa ra hall. wọ́n pè yín lókè bẹ́ẹ̀ yẹn bàbá kò tówó wá sí ìlú jagunjagun. ó máa lọ máa ra hall 20 million. ẹ máa bọ̀. Mr. Ladi Kọ́lárì. àwọn ọmọ bíi tí alágbé ti ń falágbé lówó. èyí á dìde ní. kí ló fi. kí ló fún ẹ kò sọ. ṣùgbọ́n bọ́ọ̀lù ẹni wá tó bá ti fún lèmi náà fún sọ́n tó fún fáyé kámẹ́rà rẹ̀ kí ló fi. àfi sọ tí mo. tó bá ti parọ́ àyàgàlú wà láàrin wa o. ó yà lu ọpọlọ ẹ sọ tí ló fún ẹ. ìwọ làwọn ní gbọ́dọ̀. kò fún ẹ 500. ó fún 500 naira. ó ló fún 500,000 ọ̀dẹ̀. iye tèmi náà máa fún nìyẹn. yẹnu òṣìṣẹ́ ọjọ́. ẹjọ níbi tí a bá dé $500,000. Thank you so much, Fẹ́mi Adébáyọ̀ àti ọdún. ẹ má jẹ́ kíndì kan lọ. ọba lọ. ó ti kúrò lẹ́wù yẹn ó ti kúrò lẹ́wù yẹn ó ti kúrò lẹ́wù yẹn wèrè. olúwaye fàájà. ẹ sọ sí mi létí kó ṣì dànù. Dre bá a súnmọ́ fẹ́ràn mi. òun náà ṣe 500,000. ẹ ṣe òṣè àwọn olóore. ìgbà tí mo gbọ́ bóyá mi tẹ́lẹ̀ tó ọmọ mi. ọwọ́ tó dé o. bóyá Dre máa wò rán káwọn ní kí ẹ. ìgbà yẹn. kúlẹ̀ àmọ́ ọ̀gọ́rẹ́ mi kú kárẹ̀ mú kí ẹ lọ. ọmọ tó gbogbo tẹ́lẹ̀ ẹ̀ wá. akọ́rẹ́dé sáyé mọ kẹ̀kẹ́ bàbá sórí àlùtọ́ kìlọ̀ wá. ọ̀rọ̀ bọ́ọ̀lù lọ. Òṣùpá ò lè mú ìlọrun láìláì mú ìlọrun tíwátíwá. ọwọ́ àwọn ọ̀nà travel ọwọ́ ọkẹ́ wa lẹ́sẹ̀ wa. Oye, let's go. Ìgbàkọ́ lè rí sórí ìdídì. ilé ìṣẹ̀lẹ̀ yìí kà yẹn. ọ̀rọ̀ lẹ́ni ti jẹ́ tún mẹ́rin. Òun ló mọ bọ́ ṣe ń ṣọ̀kẹ́. Ẹ bá lọ́wọ́ bàbá ẹ̀ẹ́dẹ̀ bá lọ́wọ́ ìyá. Tani ìwọ wá bẹ̀bí tí ẹ jọ. Lóṣù ṣe rí ní bọ́dì ní tiwa. Iyán kòkò tó kúná. Pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó nírú. Agbọ́dù ọ̀sán. Ó ṣàgbọ́ mi lọ́ mi bí mo ṣe ń kọ́. Ó ṣàgbọ́ mi bí mo ṣe ń kọ́ níbi. Ọdún ìjọba ọ̀pẹ̀ ẹ̀gbọ́n.
kábíyèsí. Ọ̀tá kẹ́kẹ́kẹ́kẹ́ mo kúrò kó o pa. Ọ̀tá kẹ̀kẹ́ títí mo kúrò bí ọpẹ́ akọ́dìbáyọ̀. Ọpẹ́ títí mo jẹ́ mọ́tò lọ́wọ́ òjò pagi lọ́pàkọ̀ sí. Akọ́dìbáyọ̀ òjò pagi o má ṣe kọ̀ọ̀rẹ́ mi. Òjò pagi o má ṣe kọ̀ọ̀rẹ́ mi.